ẹ̀yin ọmọ Yorùbá ẹ wà very careful lórí ọ̀rọ̀ Dangote cement. Dangote cement ń dáwọn àwọn èèyàn wa ní gbèsè báyìí. Fídíò yìí tẹ́ bá ti wò ó ẹ máa gbọ́rọ̀ láti ẹnu bàbá wa kan tó ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ní pé Dangote cement ò dá mọ́, ó ti dá wọn ní gbèsè. Tó bá wá wo ètò yìí bàbá mi share máa like ẹ̀ kò dẹ̀ máa subscribe lé lórí. Màá jẹ́ kẹ́ gbọ́ gbogbo àlàyé láti ẹnu bàbá wa yìí. Dangote cement kò dára mọ́ o. Wọ́n ti rí pé a ti kúrò nínú oko ẹrú, wọ́n ti ń ta àwọn ọjà fake fún àwọn èèyàn wa báyìí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ra Dangote cement ìsín ẹ̀yà máa lajú yín, ẹ má rà á mọ́ o. Ẹ ti rí tí gbogbo cement ṣe ń fọ́ pòópòó, ó ń fọ́ bí rice, ó ń fọ́ bí gàrí, ó ń fọ́ bí búrẹ́dì. Ẹ ṣe gan-an. Ẹ jẹ́ agbọ́dọ̀ láti ẹnu bàbá wa yìí. Ẹ ṣe gidi gan. Like, share and subscribe. Ọlọ́wọ́ lọ́jọ́ ẹni kò ní fi wálẹ̀ o. Èmi ọmọ yín rèé, green for God. Green for God. Òun ló dàbí iṣu. Ẹ wo gbogbo ẹ̀ ní o. Ẹ wo gbogbo àwọn ọjà tó wà ńlẹ̀. Ẹ wo gbogbo ọjà tó wà ńlẹ̀ ní o. Ẹ wo àti fọ́fọ́fọ́fọ́ gbogbo ibi tá a kó sí. Nítorí tí Dangote fi yàn pa. Ẹ wo ẹ rí gbogbo àwọn báàgì. Ẹ rí àwọn báàgì ṣáàrí gbogbo ẹ̀. Ẹ wo lẹ̀ ṣe ẹ rí pé láwo gbogbo bíi ẹ rí pé Dangote tíríẹ̀sì ní gbogbo ẹ̀ o. Ẹ ṣáàrí gbogbo búlọ̀kù fake ni o. Fake tẹ́ bá ń gbọ́ fake òun ni o. Ẹ wo tún wo mí àwọn sísì ní o tó bọ́ sí fake. Àwọn sísì ní o tó bọ́ sí fake. Gbogbo ẹ ṣáà rí bó ṣe ń tú. Ẹ rí bó ṣe ń tú bí iṣu. Ẹ rí ẹ tún wò mí. Ẹ wò mí. Ẹ rí ẹ tún wò mí. Ẹ tún wò mí bí iṣu ló ṣe ń tú o. Bí iṣu. Ẹ wò mí. Bóyá bẹ́ẹ̀. Gbogbo fúlọ̀pù ẹ wò. Ṣé o ti rí bẹ́ẹ̀? Ṣé kó gbogbo ẹ ti bàjẹ́ síbẹ̀? Cement ni yà. Ẹ wò kan. Tó pọ̀ sí i. Kí ló dé? Ẹ wo bó ṣe sán gan. Ẹ wò kan. Ẹ wò búlọ̀kù. Láti pé èèyàn fi sìmẹ́ntì sí. Gbogbo búlọ̀kù tó wà gbogbo yìí pátápátá. Lọ́bàá a jẹ́ pé Lọ́bẹ̀. wàhálà o. Kò sí kankan tó ṣe é fún bẹ̀. Ṣé kó? Ẹ rí. Nígbà tí èèyàn fi sìmẹ́ntì sí ni. Wàhálà kò dáa àtọ́ kò dáa. ẹrìn sápá wọn yẹn ẹrìn sápá wọn yẹn. àti tomato lọ tún lò dùn sí ìsàlẹ̀ o. eléyìí lé ní 2000 báyìí 6 lélẹ̀ ó lé ní 2000 blocks tó wé sí tán náà lè kó yẹn ẹ wá sápá bí
ẹ wá sápá bí. lẹ́yìn wà ń bẹ o lẹ́yìn sí block wà ń bẹ o. Sìmẹ́ǹtì ni. ọkàn wà ń bẹ ni ọkàn fílẹ̀ síbẹ̀ ni kò sí nǹkan tẹ́ bẹ́ẹ̀ fi gbogbo eléyìí ẹ wò. ẹ̀rí gbogbo ẹ̀ báyìí wọ́n sọ pé òun gé búlọ̀kù lórí fíìdì ọ̀nà. lẹ́yìn tí ṣe iṣẹ́ òní tí ṣe àná ọkàn búlọ̀kù akọ́ máa ya wùrùwùrù. gbogbo búlọ̀kù tó wà bí pátá kò sí kankan tó yẹ lè fọ ọkàn bẹ́ẹ̀ tí wọ́n bá kàn kó yẹn ń tan ààyè jẹ ni èèyàn lè rí kó bẹ́ẹ̀ náà ní náà. ní blọọkù tí mo ń sọ yẹn so òun ni wọn yí báyìí so wọn la fọ́ sílẹ̀ yìí so blọọkù la fọ́ síbi wọ̀nyí àwọn tí ó jẹ́ àfàfọ ẹ̀ òun ni wọn ló wà ní báyìí so blọọkù la kó jọ síbi so òun ni báyìí blọọkù ni wọn yìí so ló wà nílẹ̀ yìí so òun náà ni la kó síbi báyìí so la kó síbi báyìí òun la kó síbi báyìí. Ibi tá a kọ́ àwọn yòókù búlọ́ọ̀kù sí so ibẹ̀ ni mo ń lọ so òun ló rún síbi wọ̀nyí báyìí so búlọ́ọ̀kù ló rún yìí mo ń fídíò tó rún síbi báyìí òun ní báyìí òun la kó jọ síbi òun ló rún síbi búlọ́ọ̀kù òun ló rún síbi. ríǹgì là ń wò yọ ẹ almost 50 bags kan fi gé ríǹgì olówó jọ sílẹ̀ wọn yẹn kò dẹ̀ kí n ṣe pé a ṣe ń gé ríǹgì ká ṣe ń gé búlọ̀kù náà gbà yìí òun ló fọ́jọ yẹn ìtọ́ni fọ́jọ ńbẹ̀ ni ìtó fọ́ síta ńbẹ̀ ò fọ́ síta tá a lè kó wá sílé àwọn tó fọ́ síta ńbẹ̀ tá a lè kó wá sílé ó wà ńbẹ̀ gbogbo ilé ìbára kan wà lórí ìdúró lásán ni kò sí nǹkan tó fẹ́ fi ṣe tí wọ́n á fọwọ́ kan bó ṣe wà yẹn á fọ́ lulẹ̀ ni. ẹ ti rí bẹ́ẹ̀ yẹn gbogbo ilé ìwà wọ́tárìngì ló kún bẹ́ẹ̀ yẹn almost 50 bags òun ló wà bẹ́ẹ̀ yẹn ìwọ̀n tó wà ní gbòòrò wà ń bẹ̀ tá a lè kó wá sílé tó fọ́ sí gbòòrò. tí mo sọ pé mo fi sìmẹ́ǹtì yẹn ṣe so mo ti wá sílẹ̀ ńsìn òun ni mo wá ṣòye floor òun ní báyìí floor ibi tí mo fi sìmẹ́ǹtì yẹn wọ́ lélẹ̀ floor bẹ̀ lélẹ̀ so àwọn floor bẹ̀ ẹ̀rí bó ṣe wú sókè báyìí floor ibi tí mo fi wọ́ lélẹ̀ floor bẹ̀ lélẹ̀ báyìí floor ibi tí mo fi sìmẹ́ǹtì yẹn ṣe náà lélẹ̀ so ibi tí mo fi ṣe fẹ́ pé ọ̀nà bíi méjì floor bẹ̀ lélẹ̀ báyìí floor ibi tí mo fi sìmẹ́ǹtì yẹn ṣe floor bẹ̀ náà lélẹ̀ so lélẹ̀ báyìí gbogbo àwọn ibi tí mo ti fi ṣe pátápátá bó ṣe wú nìyẹn the second side tí ó padà wò tí mo rí pé ojú mi máa wà ń bẹ̀ so mo lọ ra another cement so mo fi ṣe fluting orí ibẹ̀ so torí eléyìí gan mo kàn wá pé kó má bọ̀ sí kíni mo ṣe kàn tiẹ̀ dàdúró pé eléyìí wà màá náà pé kó kú fi sílẹ̀ ibi tí mo lágbára dé nìyẹn so àwọn floor ibi tí mo ní mo fi ṣe tó wú òun lélẹ́yìí o so floor bẹ̀ lélẹ́yìí o. Mo pé Dangote náà the same thing náà lọ́dọ̀ mi ni gbogbo àwọn operator mi mo ti lé dànù tí mo rò pé bóyá àwọn ló ń ṣe rádaràda mo ṣe tún wo platform sí gbogbo block almost more than 600 block mo ń wó mọ́lẹ̀ mi ìmọ̀ mo rò pé kan lẹ́ ń wò mo ń wò ló wà nílẹ̀ èmi rò pé mo rò pé àwọn operator ló ṣiṣẹ́ rádaràda fún mi I don't even know gbogbo ẹ̀ mo ti lọ̀ mọ́lẹ̀ ló wà nílẹ̀ gbogbo ẹ̀ ló ti rí ní olówó àtàrà ilé tí mo ṣáàjì kan ni ilé tí mo kó kọjú sílẹ̀ ni gbogbo ẹ̀ fọ́ bùtẹ̀bùtẹ̀ ni gbogbo ẹ̀ ṣì kì í ọmọ kí ẹyìn bàjẹ́ gbogbo àwọn block pátápátá náà ilé tí mo kó síbẹ̀ báyìí gbogbo ẹ̀ báyìí tá ń wò yẹn gbogbo ẹ̀ kò sílẹ̀ tó dá ń bẹ̀ èmi ò mọ̀ láti last year December láti gé kò sílẹ̀ tó ṣe ń gbé ń bẹ̀ gbogbo àwọn ilé tí ń wò yẹn.
rẹ̀ ń dò rẹ̀ díẹ̀. Káàdì ń fídíò rẹ̀ láyé. Ẹ wọ ẹ fi síbẹ̀ yẹn náà. Àfi mix dẹ́ẹ̀dẹ́ẹ̀ ló fi kù báyìí. Ìwé pátápátá wó dànù ní. Ṣé ká lọ? Nílẹ̀. Sísì ni mo lọ fídíò lẹ́ẹ̀kan yẹn. Ẹ já lọ ṣe. Tí wọ́n bá gé blọọkù ní ọjọ́ mẹ́ta tí wọ́n bá wẹ̀ tiẹ̀ a máa le sí ni ẹ kó máa le sí ni ilé ìwé kàn padà sẹ́yìn ni gbogbo ẹ̀ báyìí lílé báyìí ní ìwé sísì báyìí kò sí èyí tó dá bẹ́ẹ̀ débi mọ́tò rẹ̀ ibẹ̀ ni sísì dé owó lọ báyìí sísì dé tí mo 50 bag mo gbé lọ́dọ̀ sábà mi gbé tó wẹ̀ sí ìdàrú tó dára dáadáa tó wẹ̀ fọ́ bí ilé ọjọ́ tó lọ́ọ́ lẹ́yìn ọ̀gá ràn wá lọ́wọ́ owó táwọn máa dá sí báyìí. Wèrè lọmọ yìí o, ṣé mo ní kó jùlẹ̀ ni?